Daniel Fabiyi lorúkọ ẹ̀. nígbà tí mo dàgbà àwọn èèyàn kan máa ń sọ fún mi pé lójú méjèèjì ni kíní wà lójú mi èmi àti ẹ̀gbọ́n mi máa lọ sí Ṣàngó mo máa pariwo ẹ̀ka san mọ́ ẹ̀ka san sá o ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́. àárín ọ̀sẹ̀ yìí ni a sì wá ṣe fọ́nrán kan fún un nípa iṣẹ́ tó ń ṣe lẹ́gbẹ̀ẹ́ títì. Ó sọ pé òun ní girama kan ohun tí girama yẹn ń ṣe ni pé wọ́n ń lọta iṣẹ́ tó ń ṣe láàbúrò ẹ̀ náà ń ṣe o ẹni bọ́ ọmọkùnrin náà tún ṣì ń ṣiṣẹ́ náà kí ló dé tó tún ṣì ń wá. lálàkọ̀kọ́ náà mo dúpẹ́ lọ́wọ́ àwọn ẹbí gbogbo èèyàn tí wọ́n fún wa ní support lágbára Ọlọ́run ní ríṣòro lórí ọmọ lágbára Ọlọ́run ọba. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé mo fẹ́ kí àwọn èèyàn túbọ̀ ràn mí lọ́wọ́ dáadáa nítorí kò wù mí náà kí n máa wá sí ibi báyìí. àti ráwọn ẹlẹ́yinjú àánú kan tí wọ́n ti ń ránṣẹ́ ṣùgbọ́n òun ò rò pé bóyá tó ráwọn kan ti ń ránṣẹ́ kó wá lọ sinmi ó lóun sì fẹ́ káwọn èèyàn sì dìde àánú. bẹ́ẹ̀ náà bá ṣì ń wo fídíò yìí ẹ worú ìpèníjà tọmọkùnrin ní ẹ̀rọ àṣà. sá. mo gbọ́ program yìí. ẹ wo ohun tá à ń sọ ni ẹni kí ni sà. new secondary mo gbọ́ program yìí lánàá mo pe nọ́mbà wọn kódà mo ti pè wọn báyìí gan-an sí pé mi gan fẹ́ nífẹ̀ẹ́ náà. ẹ ti rí fídíò wọn àgbẹ̀. mo wo lórí platform BBHS ẹ post ẹ síbẹ̀ pé ìgbà tí wọ́n gbọ́ tọ́ àbúrò wọn sọ pé tó wà ní pàṣẹ pé òun lọ BBHS pé GS3 ló wà ìyẹn kan ló tọ́jú mo sọ pé máa wá bílẹ̀ ni mo pè wọn lálẹ́ àná. ó pe nọ́mbà mi lálẹ́ àná. ẹ̀yin ẹlẹ́yinjú àánú tẹ̀ sí ń wò mí ọmọkùnrin yẹn wo condition tó wà o kò rí ìnà dáadáa o kò tọrọ owó o ó sì ń ọ́zù ìwọ tó wá lápá tó ń tọrọ owó ń sìn sórí bí nǹkan ṣe ẹ báyìí oṣìṣẹ́ yẹn làbúrò ẹ̀ náà ń ṣe àwọn èèyàn ti ń dìde ṣùgbọ́n a sì fẹ́ sọ́pọ́ọ̀tì tó pọ̀ a fẹ́ lọ fíṣítì girama ẹ̀ láìpẹ́ yìí àárín ọ̀sẹ̀ tó ń bọ̀ a máa rí girama ẹ̀ kó lè jẹ́kọ̀ọ́ fáwọn ẹlòmíì tán kàn jókòó ńlé tán retí pówó ń bọ̀ ẹ̀yin náà wò náà so òun lẹ rí brọ́dà ń tẹ́ bá fẹ́ ṣe fún àwọn náà fẹ́ support ẹ àwọn bá transfer kan máa fún ẹ káàṣì bí o toríjọ́ táwọn kan fún káàṣì wọ́n gbà lọ́wọ́ ẹ o gbangba kan tẹ̀ jáde kẹ́ ẹ bá mi ran ọmọkùnrin lọ́wọ́ ó ní pèníjà ojú kò jókòó tẹ́tẹ́rẹ́ ó ń gbìyànjú ó nu gíláàsì mọ́tò kóró ẹ̀ tiẹ̀ bóyá ọ̀kadà lè kọlu ń ṣùgbọ́n ó ń gbìyànjú ó ń strive hard ẹ bá mi bless ẹ nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ ṣé gan brọ́dà mi kí lorúkọ yín sà. Adams Latif. ọmọ BBHS. bẹ́ẹ̀ni sẹ. tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run girama tó ń gbọ́dọ̀ ẹ̀ tí wọ́n ń lọ ta yẹn ẹ máa rí wọn lásìkò. ẹ̀yin náà bá ń kí gbogbo ọmọ BBHS all over the world. Up school Baptist Boys High School mo kí everybody wa generally kí Ọlọ́run ṣe dáadáa fún wa ẹ jọ̀ọ́ nítorí ti Ọlọ́run gbogbo onídùn Ọlọ́run kí wá jáde ká participate nínú nǹkan yìí nǹkan tó máa ń wù mí kí a máa gbọ́ Baptist Boys High School BBHS Up school ìyanu àṣẹlẹ̀ gbogbo ẹ̀jọ̀ tó yẹ lọ ẹ bá mi jáde kẹ́ bá mi dá sọ̀rọ̀ yìí. mo dúpẹ́ pọ̀ lọ gbogbo ọmọ BBHS ilé ẹ̀kọ́ kan tó yàtọ̀ nínú gbogbo secondary school ta ní Nàìjíríà nìyẹn Baptist Boys High School èmi ò ríro ọlọ́mọ ọba rí. 070 62 54 6941. bàtà nọ́mbà girama yín fún wa. 00 91 46 0199 Access Bank Monserrat Makinde. fún gbogbo support ẹ bá fẹ́ fún Daniel ìyanu àṣẹlẹ̀ ẹ ṣé gan gbogbo èèyàn olólùfẹ́ ètò Kaftan àti káàkiri àgbáyé thank you ó sì wà lẹ́nu iṣẹ́ o ìwọ sùn sílé ń bẹ̀ kó máa retí pọ́n gbé bọ̀. gbogbo olórin pátá àti gbogbo ọlọ́rẹ̀ gbogbo ẹlẹ́yinjú àánú o kò ní tán lọ́wọ́ yín o ẹ ò ní dolówó àná o ẹ ò ní dọ́là lánà o àtúbọ̀ ọmọ ẹ̀pọ̀ sí tójó tẹrun ilé ẹlẹ́kọ̀ọ́ kí bẹ́ẹ̀.